mílíọ̀nù kò sí nínú èdè Lárúbáwá mílíọ̀nù la kàn yí lọ́rùn lọ́bẹ̀ pé àṣà pè bákan Lárúbáwò ló ń kàtọ́ tayọ alifu tànàbí èkó láyé sallallahu thousand wọ́n lè ní tí wọ́n fẹ́ kà tó tó mílíọ̀nù àmọ́ bò làwọn ó pè alifu alife alifu alife hadithu kan bẹ́ẹ̀ nù Sahih Bukhari tí a lè lọ wú àwọn ọmọ kéwù hadithu Az-Zubayr wọn máa gbé wọn pè ní daynu Zubayr gbèsè tí Zubayr jẹ gbogbo láyé ngba àwọn sírò owó tó ní àti gbèsè rẹ̀ nínú hadithi Bukhari tí wọn fi ń sin ní pé alifu alifin ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ibi tá à ń lọ ni pé gaskiya lòlòlò bí wọn bá ná bílíọ̀nù lónìí àbí bọ́ọ̀lù ayé bá tó kù sí tí wọ́n ná tírílíọ̀nù náà ọgbẹ̀sán rẹ̀ lọ́dọọdọ́ àmọ́ nẹ́bí ní bọ́ọ̀ bá ná tírílíọ̀nù bàbá rí tírílíọ̀nù náà máa tí wọ́n tún máa kà lẹ́yìn tírílíọ̀nù anabi ní kò lè tó Allahu akbar Allahu akbar mudda ahadihim wala nasifa ntí o ju ẹkún kọ́ọ̀pù kan lọ tí sọ̀hábì kan ná sójú ọ̀nà tọ́lọ́n ẹ̀yin tẹ́ dé lẹ́yìn wọn bẹ́ẹ̀ bá ná billions kò tó lọ́dọọdọ́ anabi ní wala nasifa o kíjẹ ní jẹ́ kọ́ọ̀pù kẹ́ wala nasifa o kọ́ra kò tó dájí ẹ gbalada tìyín náà àmẹ́mọ́ mọ́rọ̀ àwọn sọ̀hábì mi ń kékeré lànàbí ń yí nígbà táwọn nà yí káwọn náà fi common sense wò ẹni tí ó ná mílíọ̀nù lónìí tí ó ná mílíọ̀nù gan ọgẹ́rẹ́ ọ̀pọ̀ ní 50 mílíọ̀nù àti ó lè gbé ṣé mọ́sálásí yẹn lẹ́ tí parí ẹ wá gba 1 mílíọ̀nù lọ́la yóò wo ẹ̀yìn wò pé àwọn yóò ní 50 àbí kódà Nàìjíríà yóò ní ju bẹ́ẹ̀ lọ kó tó lè dijú yọ béèrè owó táwọn Abubakar ná irú owó táwọn Umaru àwọn Usmanu ná àwọn Umaru tiẹ̀ lówó irú owó táwọn ná àwọn rẹ́dì gbogbo 50 mílíọ̀nù yìí pé wà nábì gbogbo ẹ̀ nù kí lọ́ọ́ wà á ná ọlọ́run ṣe torí ó yẹ ká máa sọ̀rọ̀ ká fa pọ̀nmọ́ òkun rẹ̀ yọ olójú lásán ká nẹ́bi bí níbi ọba ná tírílíọ̀nù níta nẹ́bi wíjọ́ òun ni pé ó ju tírílíọ̀nù lọ́gán bàbá ẹ̀stímẹ́tì ẹ̀ anabi lókè Uhudu ó ti tó ìmọ̀ sọ fáwọn èèyàn pé kò sókè Uhudu Nàìjíríà kọ́lá kò sábúrò Uhudu Nàìjíríà gbogbo òkè òpin òkè Nàìjíríà ẹni wọn bá lọ Mẹdínà tó lọ Mẹ́kà kó lọ Uhudu kó wọn ti ń dókè kéèyàn wá wo gòkè Uhudu ti tó ni anabi ní bàbá wa di gold tó di gíní tó di gold mọ iye kílò tí wọn fọ mẹ mọ iye tí wọn ń ta kílò gold gan tí yóò du pẹlẹbẹ báyìí lọ kéèyàn wá ní gbogbo ké olódò anabi ní kọ́ wá ná gbogbo ẹ̀ sójú ọ̀nà tọ́lọ̀ ní góòlù kò tó múdù kọ́ọ̀pù kan tí sọ abẹ́ fi ṣe sàárà sójú ọ̀nà tọ́lọ̀ kọ́lá kò tó dájú ẹ̀ èyí wọn náà fi yé wa pé wasabi wúná al-awwal ọ̀gá wa ni wọ́n lójú ọ̀nà tọ́lọ̀ àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo rò pé lẹ́yìn náà káfíńrà yìí lọ ìbò mi àti ńlọbi wákàtí kàrí àwọn ahadithu mi tún pọ̀ tá a máa kàn nínú àmì ìta wí náà ọlọ́run kó sí wa lórí ire wọ́n àmì yẹn bá gbọ́ dàbí àdìsí bí wọ́n bá sórí ire ó tó a sì wí ọ̀rọ̀ àdìsí tẹ́nì kó pé ń bo lọ́wọ́ ọkọ̀ mẹ́ lọ́wọ́ Bukhari lọ́wọ́ Sahihu Muslim náà. حقوق أصحاب النبي صلى الله عليه وسلم tó mo rò gbogbo ń tàn sọ látàárọ̀ yìí ọ̀dà bíi preamble ni nígbà tá à ń palẹ̀ mọ́ àwa ń débi ojú ọ̀rọ̀ báyìí báwọn sọ̀hábẹ́ bá wá tó bọ́lọ̀ ti pè wọ́n yìí báwọn sọ̀hábẹ́ bá tó bá nẹ́bi ti túwé wọ́n yìí sallallahu alaihi wasallam ipò wo lọ́yẹ kéèyàn àti wo fi wọ́n sí ráìtì wo ẹ̀tọ́ wo ni wọ́n ní lọ́rùn ẹ̀mí àtiwọ́ based on bó ti gbọ́ yìí pé á gbọ́dọ̀ ti pè wọ́n nìyí wọ́n tó báyìí lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam
ẹ̀yìn làwọn amẹ́nubà nísìnyí ní ẹni èjì. Àkọ́kọ́ ẹ̀tọ́ táwọn sọ̀hábì Ànábì ní lọ́rùn èmi àti wọ́ gbogbo ẹni bá ń ṣe la ilaha illallah Muhammadun Rasulullah sallallahu alayhi wa sallam. Òun ni mahabbatuhum wa muwalatuhum. Mahabbatuhum wa muwalatuhum. Àkọ́kọ́ ẹ̀tọ́ tí sọ̀hábì ní lọ́rùn wa ni pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn. Wa muwalatuhum. A gbọ́dọ̀ jẹ́ aláìsí wọn ìmọ̀bíjì gbé yín kalẹ̀ Yorùbá jama ìyẹn ni pé bọ́rọ̀ bá di pé ẹ̀yin ta lọ wà muwalatu náà ẹ̀yin ta ni wọ́n wà àwọn èèyàn ti wà ní tàwọn tá a ṣe ní ẹsẹ̀ wọn àbí kò ṣe tàwọn sọ̀hábẹ́ o against gbogbo ẹni tí máa ń sọ̀tà wọn. Àkọ́kọ́ ẹ̀tọ́ tí sọ̀hábẹ́ ní lọ́rùn gbogbo ọmọ ẹlẹ́yìn Ànábì bọ́bá gbọ́n tọ́lọ́run wí tọ́gbọ́n tá Ànábì wí sallallahu alayhi wa sallam. Kọ́dà Ànábì ọ̀wá fìlẹ̀ bẹ́ẹ̀ ọ̀sàmìsì nínú àdìsí tí ó rinlẹ̀ àdìsí sahih àdìsí yìí ń bẹ nínú Sahih Bukhari ń bẹ nínú Sahih Muslim bákan náà. Ànábì ní ayatul iman hubbul ansar. وآية النفاق بغض الأنصار. ننو رواية مين النبي الأنصار لا يحبهم إلا مؤمن ولا يبغضهم إلا منافق فمن أحبهم أحبه الله ومن أبغضهم أبغضه الله رواه البخاري ومسلم. ọ̀rọ̀ àwọn ansọ́rì lọ wáyé lọ́jọ́ yìí tá Ànábì fi sọ̀rọ̀ yìí nínú àwọn sọ̀hábì Ànábì làwọn ansọ́rì. Ànábì ní inú àmì tá a fi mọ̀ pé ìmánì ń bẹ lára yẹn òun ni ká yí ọkàn rẹ̀ wò ká bá fẹ́ ansọ́rì mẹ́. inú tí a fi lè yọ gíyàn kó nù mùmínì pé mùnáfíkí lélẹ́yìí òun ni kí bínú sọ̀hábì ansọ́rì ká bá lọ́kàn. Kódà Ànábì ní la yuhibbuhum illa mu'min wa la yubghiduhum illa munafiq. Mo fi ní àkọ́kọ́ ìwọ tí wọ́n ní lọ́rùn wa ní ká fẹ́ràn wọn dénúdénú torúkọ Ànábì ló wù yí sallallahu alayhi wa sallam. Ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá lóun fẹ́ràn Ọlọ́run ìtumọ̀ ẹ̀ nù o tó fẹ́ràn Ànábì ẹ̀rí pé gbogbo kìnnìún tó tẹ̀lé ra wọn ní ẹ̀jẹ̀ ń ní kọ́ bá yé sẹ́nìkan lè wò hàn ní ìsìnkú pé bẹ́ẹ̀ bá wo bí fi Ànábì ti tó àbí ká bẹ̀rẹ̀ láti àbífi Ọlọ́run bífi Ọlọ́run ti tó lọ́kàn mi èmi gan ọ̀mà mo fẹ́ràn Ọlọ́run púpọ̀ kéèyàn wá pé òun fẹ́ràn Ọlọ́run púpọ̀ àmọ́ wọn gbà tà Ànábì pé òun fẹ́ràn Ọlọ́run àmọ́ wọn kàn gbà tí wọn kàn gbà tà Ànábì sallallahu alaihi wasallam. Àwọn sọ fún pọ́ tọ́ Ọlọ́run ni ọ́ Olúwa ló pè wọ́n lọ́tọ̀ Ọlọ́run o lu ẹni bẹ́ẹ̀. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum. Àyá Kùránì ni kò pọ́sibù kọ́ máa kílèmù kọ́ fẹ́ràn Ọlọ́run kò sì máa bínú Ànábì kò ṣeé ṣe. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ wá kò ṣeéṣe kọ́ ọlọ́ọ̀ fẹ́ràn Ànábì sallallahu alayhi wa sallam ọmọ wa bínú àwọn sọ̀hábì rẹ̀ kò ṣeéṣe òun là Ànábì yìí o sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ mọ́sá kàwá kún lẹ́yìn tí ó nífẹ̀ẹ́ sọ̀hábì Ànábì káwá nífẹ̀ẹ́ Ànábì jù wọ́n lọ ká nífẹ̀ẹ́ Ọlọ́run ju gbogbo ẹ̀ lọ eléyìí lè yẹn fi jẹ́ kí ni mùmínì òdodo. Al-Imam Malik bin Anas mo ti dá ọmọ sọ̀rọ̀ Abu Hanifa lẹ́ẹ̀kan àwọn àlùfáà wọn yọ ọlọ́kọ́ mọ́sàbá wa sàlékún kẹ́ fún wa ọlọ́kọ́já lè farabalẹ̀ ká gbọ́ kí wọ́n yé ẹ wò pé ní èdè Lárúbáwá náà wo ẹ̀kọ́ táwa náà lè ka ìbáwọn bá wá fa ìtumọ̀ mí yọ ń bẹ́ẹ̀ tẹ́sí ni fọ́ọ̀tì ẹ̀ wọ́n ní Imam Malik bin Anas rahimahullah aya kan tí gbogbo wa mọ̀ ní Suratul Fatih yẹn ní Imam Malik ké
Ìmáàmù Málíkì ní gbogbo ẹni tí ń bá ń bínú sọ̀hábí ànábì sọ̀hábí kékeré ni o sọ̀hábí àgbà ni o ẹni ó bá bínú sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam Ìmáàmù Málíkì fi gbogbo ẹnu wípé kèfèrí ni wọ́n ní gbọ́dọ̀ tí ìmáàmù kọ́ nínú Kùránì pé ń bẹ lọ́wọ́ Al-Kùránì Karim pé gbogbo ẹni tí ń bá ń bínú sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam fa huwa káfíìr talomi Ìmáàmù Málíkì wọ́n ní kí lẹ́rí yín onímọ̀lá Al-Qur'an Al-Karim yín ké fún yín ní sẹ́dẹ̀ lórí ògiri rẹ̀ làwọn ń ké tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú máa jèrè àwọn àlùfáà súnà Ìmáàmù Málíkì ní ẹ̀yìn òkè àyà tó wá ti ní àyà tá a kélé kan nínú Muhammadun rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'ala al-kuffari ruhamaa'u baynahum Málíkì lọ́lọ́ wọn ń ròyìn àwọn sọ̀hábí bọ̀ wá bá a débi pé kí ni. idha bihimul kuffar kí ni túmẹ̀ àyà suratul Fath yìí Olúwa ní òun ṣe àwọn sọ̀hábí ànábì bóun ti ṣe wọn nígbà tó ròyìn wọn láti lè ṣe kí ni gaizu ìtumọ̀ ẹ̀ ni pé láti lè máa fi bí àwọn kèfèrí nú láti lè máa fi bí àwọn kèfèrí nú. Imam Maliki ní ajẹ́ pé gbogbo ẹni tí ń bá ń bínú sọ̀hábé ó ti bọ́ sábẹ́ kínní. Imam Maliki ní àyà ló tó ń fi fẹsẹ̀ lé pé gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ sọ̀hábé láì dáa bí bínú sọ̀hábé sàmbẹ́ lọ́kẹ́ kọ́dà ń jáde lórí ahọ́n rẹ̀ kọ́lọ̀ tọ́ra sàfúrú láì látò ní o. àwọn ìdí tí ń ṣe ń fa ni mo ti wí hun bí yẹn bá ka àwọn ìwé bú kan àwọn ìwé táwọn ọ̀tá ìsìláàmù kọ àwọn orientalist àwọn ìwé táwọn gbọdọkọ wọn mo fẹ́ rẹ́jà àwọn àgbà wọn kan ní àwọn Joseph Staft àwọn William Montgomery àwọn ni wọ́n kọta anabi ń jọ ńgbà táwọn èèyàn ò kéwú àwọn sì máa kọ léèbó ibẹ̀ wọn ti máa wá kọ bí wọ́n bá ròyìn bí sọ abẹ kan Muawiya ó lọ agbárí fún àlí wọn wá tàn irú eléyìí bẹ́ẹ̀ lómi bá gbọ́ lóòótọ́ yọ fẹ́ gbà bó ni ìyẹn sì lè máa wà báyìí àwọn ọ̀tá ìsìláàmù nù o àwọn míín náà sì ń bẹ tí ń fowó kọ jẹ́ ìsìláàmù tí ṣètò ní wọlé lọ́dọ̀ tí wọ́n náà bẹ́ẹ̀ inṣàlá á padà mú examples wa bọ̀tí ibi tí a fẹ́ lò ń bì ní pé mahabbatu sọ̀hábà wà mú wá láàtúhùn kéèyàn fẹ́ràn àwọn sọ̀hábà anabi sallallahu alaihi wasallam nínú ìsìláàmù lọ́wọ́ o hadith anabi ni aya al-Qur'ani ni bí Imam Maliki ti tú kọlọn kọmọ sá ṣe amẹnẹ ní kọ̀ọ̀kan wa o ẹ̀kejì i'tiqadu fadlihim wa adalatihim i'tiqadu fadlihim wa adalatihim nínú tí mùsùlùmí gbọdọ̀ di ọkàn àkídà mùsùlùmí oníkéyàn gbà pé àwọn sọ abéyèsè yẹn gbégbégbé o ẹ̀jìkọ́dù fadli ẹni ọlá ẹni yìí òun làwọn sọ̀hábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run pọ́nlé ẹni ànábì bàbàrà òun làwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ o. ẹlẹ́kẹta alikafu amma shajara baynahum alikafu amma shajara baynahum. àwọn ṣẹlẹ̀ kẹ́ wá ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tá Ànábì ò sí mọ́ èyí tó ṣẹlẹ̀ ẹ̀ma nígbà tá Abubakar ó fi jẹ khalifa ni pé àwọn kan dóńdó pé ẹni afẹ́kẹ́ ẹ̀yàn ní bọ́fẹ́ bóyá pé kíákíá ni wọ́n padà fọ̀rọ̀ síbi tọ́lọ̀ ń fọ̀rọ̀ sí. àmì tó le jù tí máa hàn jù nígbà tó dorí Uthman ibn Affan radiyallahu ta'ala anhu tó fi wá kàn gba Aliyu ibn Abi Talib radiyallahu anhu.
ijtihadu àwọn sọ̀hábà ń gbà nìyẹn ni pé ìgbìyànjú wọn látàrí tútú ọ̀rọ̀ Ọlọ́run àti tànẹ́bí sallallahu alayhi wa sallam. Ara wọn kan tó ní báyìí ló yẹ ó rí, ara wọn míì tí wọ́n ní báyìí ni ó yẹ ó rí. Sẹ́ẹ̀rí ipò tiwa àwa tá a dé lẹ́yìn wọn tá a bá fẹ́ wà nù walladhina taba'uhum bi ihsan, òun ni al-kaffu amma shajara baynahum, mẹ́nu rẹ̀ lọ́wọ́ o má sọ̀rọ̀ ẹ̀ dáadájọ́ láàrin àwọn sọ̀hábì ànábì ẹ̀jẹ̀ ọba fẹ́ ru tiẹ̀ má sọ̀rọ̀ ẹ̀ di kíni má sọ̀rọ̀ ẹ̀ dáadájọ́ láàrin àwọn tó bọ̀ lọ àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Al-kaffu amma shajara baynahum, ẹ̀tọ́ gbogbo wọn lọ́rùn tiwa ni pé as-sabiquna al-awwaluna ọ̀gá wa ni wọ́n. Àmọ́ wá jòkó ma wá analyse ẹ̀rọ àwọn ìwé bú tí mo wí lẹ́ẹ̀kan ni kílódé tá Abubakar náà ṣe báyìí èsì tó ń fún mọ́ni náà ṣe báyìí wá ìtàlí náà rìn báyìí bẹ́ẹ̀ bá ti rìn àwọn ojú ọ̀nà ni yọ padà débi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ á dé nípa àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Torí naturally ìbínú kan padà máa dìde lọ́kàn rẹ̀ sí apá kan nù àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam. Òun lọ kánú àwọn sálàfùnà sọ́ọ̀lẹ̀ ẹ wo ọ̀rọ̀ olówó iyebíye píríncípù tó kọ́ wa. Àwọn kan wá bá nínú àwọn tí ọba ànábì láyé sallallahu alaihi wasallam wípé kílẹ̀ rí sí nǹkan báyìí kílẹ̀ dẹ̀ rí sí jà tó ṣẹlẹ̀ láàrin Usmanu àti Lamẹ́yìn kílẹ̀ rí tó ṣẹlẹ̀ láàrin Tọ́lá àti Zubairu àti Lakaṣẹ́gbè. Ẹgbẹ́ kí ni ọ̀kan náà àwọn sálàfù wa yìí tó yẹ kó ń lọ yẹ kí gbogbo wa náà máa wí. Ó ní qawmun tahhara Allahu aydina min dima'ihim. Ó wu Ọlọ́run ọ̀fọ̀ ọwọ́ mi mọ́ kò jẹ́jẹ́ nìkan náà àwọn sọ̀hábí ó yí mi lọ́wọ́ pé sàábé kan tí wọ́n pa ayẹ́jẹ́ rẹ̀ ní lára tèmi ìyẹn ni kọ́lọ́hún ò pé sí láyé ńgbà gbogbo ń tẹ̀ ń wí ìṣẹ̀lẹ̀ èmi ọ̀ wá ní fọ ahọ́n mi mọ́ ẹ̀rọ kún ṣe ọ̀rọ̀ làákàyè nìyé Ọlọ́run sọ èmi kò pé ń wà ń bẹ́ dépò tí ń bìlọ́ǹgì sí pátì kẹ́ ègéǹsì omi tí mo sì mọ̀ kọ́ gá mi gbogbo wọn èmi tọ́lọ́run ti wá ṣe báwọn fún èmi ní wàá fi ahọ́n tèmi kó bára mi dákun gbégbé rẹ̀ ìlú ọgbọ̀n mi torí náà alikafu amma shajara bainahum inú ẹ̀tọ́ àwọn sọ̀hábà inú ọ̀nà téèyàn lérìn tí òfin ní cd tí òfin ní padà jásíbi níta nẹ́bi wípé ìfẹ́ràn Ọlọ́run ìfẹ́ràn àwọn sọ̀hábà àpẹẹrẹ ìmánì ni ìbínú wọn àpẹẹrẹ mọ̀náfìkì ni bẹ́ẹ̀ ọba tètè gégi dínà rẹ̀ látàrí àmà analyse àmà discourse ntọ́sẹ̀lẹ̀ láàrin wọn yìí ó sì ṣe kéèyàn já síbẹ̀ o. ẹlẹ́kẹrin wujubu taraddi anhum wa du'a lahum inú ẹ̀tọ́ táwọn sọ̀hábì ànábì ní lọ́rùn ẹni kọ̀ọ̀kan wa òun ni pé gbogbo ìgbà tí wọ́n bá ń dákọ̀ wọn ká máa bẹ lọ́n kó ṣàlékún yọ́nú rẹ̀ fún wa bá a ti máa wípé radiyallahu anhum ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ nínú ẹ̀tọ́ táwọn sọ̀hábì ànábì ní lọ́rùn ẹni kọ̀ọ̀kan wa ni. kódà àwọn àlùfáà ní aya al-Qur'an al-Karim kọ́ wa ní ìmọ̀ ṣàdúà ìmọ̀ tọrọ yọ́nú Ọlọ́run fún àwọn sọ̀hábì ànábì ridwanullahi alayhim bàbá wo suratul Hashri aya 10 Olúwa ní walladhina ja'u min ba'dihim walladhina ja'u من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم قلوا على الدعاء تقولوا ما جاد لهم مسلمين آية إتابعوا أن يبنى القرآن الكريم على السي aya ibẹ̀rẹ̀ látòrí Olúwa sọ ọ̀rọ̀ àwọn muhajiruna nínú àwọn sọ̀hábì ànábì
ọsọ̀rọ̀ àwọn lẹ́yìn tí wọ́n ọsọ̀rọ̀ àwọn wo àwọn ansor ìran méjì àwọn sọ̀hábẹ́ náà nù ará Maka ará Madina lẹ́yìn eléyìí lóluwà wá ní walladhina ja'u min ba'dihim àtàwọn tó dé lẹ́yìn wọn walladhina ja'u min ba'dihim kí ni sẹ́ tàwọn tó dé lẹ́yìn wọn yaquluna rabbana onípa wọn máa pé wọ́n lọ́wọ́ ighfir lana dákun ṣàmójúkò fún wa wali ikhwanina foríjì àwọn ọmọ ẹ̀yà wa alladhina sabaquna àwọn tí wọ́n rin ọ̀nà yìí ṣáájú wa àwọn tí wọ́n gbà fún Ànábì káwọ́ tó gbà sallallahu alayhi wa sallam kódà kéèyàn máa fi kún wala taj'al fi qulubina alukurani lọ́kọ́ wa ládùá ni o ara Rabbana ló alukurani là ń ké yìí o olùwàní máa pé wala taj'al fi qulubina gillan ìbínú ìrònjí ọ̀dá ọ̀tẹ̀ kan sí ẹnìkan náà àwọn mùmíní ọlọ́dàkùn yọ kó lọ́kàn tèmi ẹ̀dàkùn tá lọ gá mùmíní àwọn sọ̀hábì Ànábì ni sallallahu alayhi wa sallam nípa báyìí inú ẹ̀tọ́ táwọn sọ̀hábì Ànábì tí wọ́n ní lọ́rùn wa òun ni ká máa ṣàdúrà fún wọn ni àmọ́ àwájú ká máa analyse tí ó kàn wá gẹ́gẹ́ bí sálàfù ti wípé àwọn tọ́lọ́run ń sọ wa níbi ẹ̀jẹ̀ wọn káwọ ọmọ wa lè sọ kínní ahọ́n wa kéèyàn wá fi kó bá rẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sàmánà wa o nípa báyìí Al-Qur'an al-Karim ní ntí sọ̀hábé gbèsè tí ọjẹ́ sọ̀hábé Ànábì analysis kọ́ o Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọmọ kọlọn àtàwọn tó ti gbà fún Ànábì ṣáájú káwọ tó dé olùwàmọsá àṣàmójúkò fún gbogbo wa àtẹni tí ọ wà ní ibi tá a rò pé ibi tí ọ̀nà wa àtẹnudá arúgbá òun ṣe mí sí olùwàmọsá àṣekínní mọsá àṣàforíjì fún gbogbo wa ntọ́lọ̀ nìkẹ́mi ni ó ṣe nínú Al-Qur'an al-Karim. àyà yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú àwọn àgbààfà ní ìlú Madina lónìí tí Ọlọ́run bá ṣàánú wọn púpọ̀ ẹ̀rọ mi ní tí ó kọ́ wọn Sheikh Mufassiru Imamu Kubai ọ̀pọ̀lọpọ̀ satellite TV ní máa gbé tafsiru wọn mo gbàgbé orúkọ wọn nísìn àwọn wà nísìn wọ́n bẹ̀ nísìn Ọlọ́run ṣàánú wọn púpọ̀ nípa kéèyàn tún máa Al-Qur'an al-Karim ọ̀rọ̀ bàbá Ṣinkiji tẹ dákọ̀ yìí náà wá ṣe hikaya ní 2011 ni mo jókòó pẹ̀lú wọn báyìí ni wọ́n sọ̀rọ̀ yẹn nínú àwẹ̀ wọn làwọn gbẹ́júmọ̀ Sheikh Muhammad Al-Amin Ṣinkiji ní Madina bí àwọn kan wọ́n wá ṣe hajj àbí wọ́n wá ṣe umra Sheikh Saleh na Magamisi barakallahu fikum Sheikh Saleh Magamisi barakallahu na àwọn ni wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ satellite ni máa ń gbé tafsir mu Sheikh Salih Magamisi lọ sọ ní 2011 tí mo méjì wọ́n ní bàbá Ṣinkiji wá jáde sí wọn irú àwọn tí máa ń sọ tí ojú wọn ò tó ń pa àwọn sọ̀hábì Ànábì ni yà èsè tí Abubakar náà ṣe báyìí èsè tí Ali náà gbìn báyìí èsè wọ́n ní bàbá wa ní mùmíní ni yàbí wọ́n ní mùmíní làwọn aya kan bẹ nínú Al-Qur'ani gbogbo kàtígórì mùmíní ni lọ́lọ́ ṣàlàyé síbẹ̀ ẹ wàá sọ fún mi kàtígórì wo ni ẹ̀yin bìlọ́ǹgì sí ẹnu tí mo ní ìbínú ẹ dákun ẹni tani ọba wa sí aya náà Suratul Hashri before aya tí mo ké yìí tabarẹ̀ nítorí káwọn èèyàn fi ṣàǹfààní náà ibi aya yìí ti bẹ̀rẹ̀ ni pé náà ọlọ́nkọ́ masa kí àwọn àlùfáà asọ̀rọ̀ Abu Hanifa ní centuries tó pọ̀ asọ̀rọ̀ Imaamu Malik ní centuries tó pọ̀ bàbá Ṣinkiji tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn wà láyé till in 1973 in 1973 ni bàbá ṣẹ̀ṣẹ̀ kú láyé rahimahullahu ta'ala kótó kan ẹ̀rọ àkókò ọkọ̀ kalẹ̀ aya 8 aya 9 aya 10.
bọ́ọ̀ bá ti wọ bìkan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí èsì mùmẹ́ni Suratul Hashr gbogbo kàtígórìsì mùsùlùmí látọjọ́ ayé ànábì tí ó fi di ọjọ́ àlìkìyàmá Olúwa sọmara ìṣèṣin ayé àmẹ́tẹ̀ẹ̀ta yìí kí la ayà yìí ní wọn ní baba ṣe kejì tí wọn ké fún wọn náà ló bẹ tọ ebi ẹ bá wà ń bẹ sọ o ayà 18 lil fuqara'il muhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaguna fadlan min Allahi wa ridwana wa yansuruna Allaha wa rasulahu ulaika humus sadiqun ní kúkúrú olùwàrúnyìn àwọn wọn bẹ àwọn muhajiri àwọn táwọn kan lé wọn lé wọn kó ní kíni ukhriju min diyari wọn lé wọn kó lé àtọ̀nà wọn wọn ní bàbá wa bí wọn pé antum minhum inú àwọn tí wọn lé kó lé nítorí Islam ni àwọn làwọn àwọn bò àtọ̀ mo ní bèrè ni wọn ní bàbá bá lọ bí àyà 9 walladhina tabawwa'u ad-dara wal imana min qablihim yuhibbuna man hajara ilayhim ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون قلوا أباكم بصوا دعوان صور يرى مسلمي كجنو àwọn tí wọ́n ti wà ní Madina káwọn eléyìí tó dé wọ́n sì gbà wọ́n lálejò kódà wọ́n padà wá rí pé àwọn muhajiri tó dé báwọn yìí wọ́n lọ́lájà wọn lọ ń bí ẹ̀sìn yìí wala yajiduna fi sudurihim haja kínníkínní kan ò sì torí ẹ̀ wà lọ́kàn wọn kínníkínní kan kò torí ẹ̀ wà lọ́kàn àwọn Ansọ́ọ̀rù bí ibà la gbà yín lálejò ẹ̀ tó wá ń jọ̀gá wa Abubakari Umaru Usmanu Aliyu bin Abi Talib muhajiru gbogbo wọn àwọn la pè lọ́gàá yìí níbo wọn ti ń jọ̀gá níbo wọn ti ń jọ̀gá ní Madina wọn lé wọn kó lu tiwọn ní o ẹ wá dé lu tiwa gbà yín lálejò Olúwa sì ṣe yín lọ́gàá wọn ní Ọlọ́run ní ròyìn wọn o ẹ náà kò mọ̀ rò bá ń gbọ́rọ̀ nìyí Olúwa ní ròyìn wọn pé òun tóun rí ẹ̀mí wọn òun mọ̀ pé kò sí kíni kò sí kíníkíní kalẹ̀ wọn kódà wà yóò fi rúnà aláàbùsì ẹsẹ wọn làbùmọ mi Olúwa ròyìn wọn pé kódà ntí ó jẹ tiwọn tí wọn fi ṣàǹfààní wọn a sì tún gbé fáwọn muhajiri pé àlejò lẹ́yìn àwọn ọmọbi á tún wá sí. Allahu Akbar mẹ́yìn bá kàtà àwọn sọ̀hábẹ́ yóò fẹ́ràn wọn tá n lè ṣe má lónìí sọ̀hábẹ́ kan sọ fún ara Mẹ́kà ìpè òníyàwó olóhùn náà níyàwó Mẹ́kà ńgbà wọn ya àwọn nta ara Mẹ́kà dánwò nù o bàbá wà yóò sì wá mọ́mọ rẹ̀ kú ọlọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ pé wọ́lọ́ tẹ̀lé mọ́ ọgbọ́dọ̀ mọ́mọ tẹ̀lé lọ. ìyàwó ọmọ sunkún bí wọn kọ́kọ́ kò sí ní gẹ́gẹ́ mbọ òun ni wọ́n bá fẹ́ wọ́n sọ ẹnu ní ìdí bó wọ́n ń pè àpọ̀n ọ̀sán gẹ́gẹ́ nínú ta àwọn sọ̀hábẹ́ nu àwọn sọ̀hábẹ́ ọ̀kan gbáwájú lásán wọ́n ṣiṣẹ́ rẹ̀ ní ọ̀kan nu wọn ọwọ́ àpẹ ọmọ anabi wa dé anabi wa ń so wọn pọ̀ pé ìwọ ni mọ́lẹ̀ ọmọ ìyá rẹ̀ nu o má pé gbẹgẹ́ náà ni wọ́n ti bí yín o àwa ń yà débi wọ́ọ̀dù lónìí kò sí wọ́ọ̀dù wa kì í sọ ọmọ local government wa kì í ṣe Yorùbá kì í ṣe Haúsá wọn ò mẹ́ra wọn rí wọ́n fi dàgbà wọn ò ríra wọn rí anabi sílẹ̀ ti dọ́mọ ìyá wọ́n sì gbà bẹ́ẹ̀ ọ̀kan wa pe ọmọ ìyá rẹ̀ pé wá yìí ṣe ò níyàwó bí a bá sọ̀rọ̀ látàárọ̀ ìdánitọ̀ ọ̀dàárọ̀ ìwọlé lọ́dà àwọn ajá tèmi mo mọ̀ pé wọn náà kò ọ̀rọ̀jú ní olùtọ́ bẹ́ẹ̀ náà ní ọ̀dà ọmọ tó kún bẹ́ẹ̀ ìyàwó méjì mu ni ìyàwó mélòó méjì sọ abẹ́ ni wú bẹ́ẹ̀ ntàwọn ọkọ̀ máa wò ní pé bọ́yọ̀ kan ti yàtà rẹ̀ pé mú yín mú tí ó ti sí lẹ́yìn tí ó wà bí tí ó ti sí. kọ́dà ẹlòmíì náà wọ́n yàtà rẹ̀ náà ọ̀rọ̀ kéèyàn pé ìyàwó tẹ̀lé ọ̀yá wa fẹ̀. kọ́dà tó pọ̀ ẹlòmíì bí ìyàwó bá kó lé rẹ̀ ẹni wọ́n bá fẹ́ dáná.
ládùúgbò rẹ kò gbọdọ̀ fẹ́. ìtàn tó lákọọ́lẹ̀ ni o ẹ pé kí ni sọ̀hábẹ́ yìí wí pé ń wà fún ọ láyé wo àwọn méjèèjì èyí tó bá wù ọ́ jù Allahu Akbar èyí tó bá wù ọ́ jù sọ fún mi utallikuha litatazawwajaha ń kọ́ ọ̀fẹ́ dálé dẹ́rù yín wò máa ń ní ẹ àfa yìí mérí ẹni tí ò mérí náà ń mí sọ́kàn àwọn sọ̀hábì Ànábì nù sallallahu alaihi wasallam ká padà sórí àwọn ayé àti bàbá ṣe kejì bí wọ́n fi sílà káyà àwọn òpònú jọ náà wọ́n ní bàbá bá tún gbìyànjú bàbá màkàmì sí ni bàbá bá tún kọjú wọn pé antum minhum ṣé ẹ̀yin láyà yìí ń bá wí ọ̀nà àwa bò àwa kọ́ tọ̀ bàbá ní mo ní béèrè ni tọ̀ kàtígórì kẹta ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna Olúwa láwọn kẹta àwọn lẹni tó ṣe pé láwọn máa ṣàdúrà fúnra kínní àti wọn ní bàbá lọ́wọ́ àkọ́kọ́ dìde pé wa ana ushidu Allaha annakum laysu minhum n ò ní wulẹ̀ bí lélẹ̀ lẹ́nu pé ẹ ti yọra yín kò nù tà kọ́kọ́ ẹ sì yọra yín kò nù ẹ̀kejì èmi fọlọ́ ń jẹ́rìí bẹ́ẹ̀ sínú ẹlẹ́kẹta yìí náà torí mo ti gbọ́rọ̀ yín tẹ̀ ń sọ ń pa àwọn tó lọ ní ẹ̀ máa ṣàdúrà fún yìí ẹgẹ́ ti lọ́jíkì ni mo ti gbọ́ ní tẹ́ opposite tó lọ ní ẹ wí sí wọn la ilẹ̀ ń wí tí mo gbọ́ èmi gẹ́ fọlọ́ ń jẹ́rìí pé ẹ̀ sínú àwọn kẹta yìí ẹ wá bí ẹ bá bìlọ́ǹgì sí kíkó wa náà wọn rẹ ẹ dákun ló jẹ ń dákọ àyà ni àyà tó lọ bí describe wọn náà mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta nù inú Al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ọba ti wà ọ̀wọ́ àyà 80 ọ̀wọ́ àyà 9 ọ̀yọ́ rẹ̀ kó nù 10 tọ́ ọlọ́wọ́ sàmẹ̀lẹ̀ wa àmọ́ kéèyàn náà ronú o ọlọ́wọ́ kọ́ máa sà sọ wa o nítorí náà eléyìí ni huququ ashabi nabiyyi sallallahu alayhi wa sallam àwọn ìwọ̀ ẹ̀tọ́ táwọn sọ̀hábì ànábì nílọ́rùn ẹni kọ̀ọ̀kan wa níbí yìí àyà sí mas'ala kékeré kan ó ṣe pàtàkì ká yà lọ́bẹ̀ mo ní ká máa wí fún sọ̀hábì pé radiyallahu anhu ẹ rí i pé gbogbo àyínà la mọ̀ bẹ́ẹ̀ pé bí wọ́n bá ti dákọ̀ sọ̀hábì ànábì kankan pé radiyallahu èmi ọmọ bóyá yìí ń gbọ́ o èmi wá ń gbọ́ láwọn orí rédíò kan bí wọ́n bá ti dákọ̀ àwọn àlùfáà wa kan ntòkù tá à ń gbọ́ lónìí náà ni pé radiyallahu anhu radiyallahu anhu tọ ẹrọ àwọn bóyá lẹ́kọ̀ọ́ lè yún ìmọ̀ ọ̀hún àwọn ègbọ́ yún wọ́n ní ẹrọ bíi wọn tọ ẹsẹ̀ omi ẹtí máa ń wí nù radiyallahu ta'ala anhu ṣé o jẹ́ ní radiyallahu ta'ala anhu kéènì dájọ́ sẹ̀ríà ń pa yé wọn torí pé gbogbo nǹkan ló ní ètò nù ìsìlámù sọ̀hábì ànábì láti dóhùn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìmáàmù Málíkì lò bẹ́ẹ̀ Abu Hanifa lò bẹ́ẹ̀ kí Málíkì ó tó lò Ṣáfi'í lò Ahmadu lò àwọn Ibn Taymiyyah lò àwọn bàbá ṣe kejì tó lọ láìpẹ́ yìí gbogbo eléyìí bẹ̀rẹ̀ nísìnyìí kẹ̀pẹ́ ẹni ó wá yanjú ọ̀rọ̀ yìí tóun ti sọ kalẹ̀ tí ó mọ̀ pé ó padà dì báyìí òun ni Ìmáàmù Nawawi Al-Imamu An-Nawawi Al-Imamu Nawawi ní ntí a bá ti mọ̀ ó lè jẹ́ pé nípìnlẹ̀ ntẹ́lómi òwì níjà ẹ bá dùn àní ọlọ́mọsá yọ́nú sí wọn ṣé ẹnì kọ́ lọ́wọ́ ọmọ yọ́nú sáwọn bàbá wa wọ̀nyí náà ní àpọ́lọ́wọ́ ọmọ yọ́nú sí wọn. àmọ́ ẹ wo bí tí Imamu Nawawi ti gbé ọ̀rọ̀ ó ní ànábì lọ́kàn nìkọ̀ọ̀kan wa azizun am laysa bi aziz kọ́ra Kùránì pè ní azizun alaykum bil mu'minina ra'ufur rahim ó ní njẹ́rẹ́ nìkan tí làákà rẹ̀ jókòó tọmọdé ń wí tọ́wọ́ dábọ̀ ànábì tán dọ́kan tó ní azza wa jalla
bí n pu jẹ kí n kó ti Nawawi ó ní wa in kana azizan jalila bá Ànábì ti jẹ́ azizu tó tọ́jẹ́ jẹ̀lílù tó ẹ̀rí kẹ́yìn kún pé Muhammadun azza wa jalla torí pé ó ti di àṣà mùsùlùmí gá ọlọ́run là pé qala Allahu azza wa jalla tọ́ nígbà tí wọ́n ń dákọ̀ Abubakari Umaru nkankan ẹ̀rẹ́ nìkan ó gbé sallallahu alayhi wa sallam ìbádùn àní lọ́lọ́mọ́sá bá ń ṣe kí á ti dẹ̀ mú kìí ṣe wọ̀ ká pé ọlọ́wọ́ ṣe kí á ti dẹ̀ fún Abubakari kọ́dà ọlọ́run náà sọ fún Ànábì yẹn yàtọ̀ pé wa sallu alayhim amalawudu ni ó ti di pé kí ni Ànábì là á lò léyìí fún ara respect ni Al-Imam Nawawi analyse ẹ̀ bẹ́ẹ̀ pé Ànábì wa in kana azizan jalilan ẹnìkan ọgbọ́dọ̀ pé Muhammadun azza wa jalla torí pé tọ́lọ́run ńgbọ́ bá ti ta bá ti mọ̀ pé bẹ́ẹ̀ bá dáa kọ̀ǹkan báyìí ẹ wọ àwọn ọlọ́lá ayé kẹ́nìkan wá pé chairman local government wa your excellency ẹ gbọ́ rí òun náà sí excel bí ó excel kò ní wọlé àmọ́ ẹ mẹ́ni ẹ̀ ń lo kíni your excellency fún èyí wọn ò túmọ̀ pé ẹ tàbùkù tiẹ̀ ẹ wà wọn ló kọ́ mí tí wọn ó honorable chairman ẹ ṣe ẹ dákun ẹ mẹ́jà da kéwúrú níbi ọmọ ká ọ̀rọ̀ yìí nù mí dùn púpọ̀ àti Imamu Nawawi ti yanjú ẹ wà ń ká nà azizan jalila kọ́nà bá a lè gbé ọlọ́run ó sì kẹ́gẹ́ fún Abubakar ẹnì kò ní gbé Abubakar sallallahu alayhi radiyallahu anhu ẹ̀fìyún náà lẹ̀ fáwọn sọ̀hábà ká gbà pé kàtígórì wọn jù wá lọ bọ́lọ̀ ti tó òun lẹ́ẹ̀fì rí i pé láti dáadáa àwọn àlùfáà bí wọ́n bá ti dáàpọ̀ àwọn sọ̀hábà wọn á ní radiyallahu anhu bọ́ bá ti kú láàrin sọ̀hábà kọ́dà àwọn tó bá sọ̀hábà láyé tá ń pè ní tábìlì kí ni wọ́n wí fún wọn rahimahullah ẹ̀dá wa náà máa wí bẹ́ẹ̀ rahimahullah nígbà tí Málíkì bá lè gba rahimahullah bàbá ní kára wa gbogbo àwọn bàbá wọn yìí wà láàyè bàbá dáadáa ni wọn àlùfáà àgbà ni wọn àmọ́ n tó Málíkì ẹ̀dá wí bẹ́ẹ̀ àwọn bàbá ìgbìyànjú gbà pé àwọn ò tó máa mú báyìí wọ́n gbà pọ́ ọmọ lẹ́yìn Málíkì làwọn bàbá wọn yìí èsì táwa wá fẹ́ àwọn bàbá yìí ó sì àwọn bàbá yìí gan òfin ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ tán ní ẹ̀rọ di wọn ọlọ́kọ́ mọ́sá ṣàtúnṣe wa o Sheikh Abu Abi ní kọ́dà inú Al-Qur'ani la kàlẹ́ kẹ́ ni radiyallahu anhu àwọn sọ abẹ́ lọ́lọ́hún parẹ́ wọn torí náà ẹ̀ dàkún torí tó jẹ́ wí báwọn oníkẹ́ lómi ọ̀gbìn ẹ̀ bá dùn àní àdúrà lẹ́wọ̀n. iṣẹ́ wọn wù wá lóòótọ́. iṣẹ́ wọn wù wá sí. àmọ́ àdúrà ni rahimahullahu náà àmọ́ ẹjẹ́ ọmọ ẹjẹ́ respect fáwọn sọ̀hábẹ́ báwọn tàná ti fi sí. ìgbà sallallahu alaihi ẹ wò láàrin ànábì àtàwọn ànábì ọlọ́run yòókù. kéèyàn ó pé ànábì Isa sallallahu alaihi wasallam kì í ṣe wọ̀. àmẹ́rì pé kọ́dà àwọn àfáà device ẹ̀ débi kí wọ́n bá ti lá ànábì Musa ànábì alaihi salatu wassalam wọ́n fi ń ṣò ní pé Muhammadu wọn lọ ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ sallallahu alayhi wa sallam bàbá jọmọlẹ́yìn ànábì lóòótọ́ ẹ̀jẹ̀ àtò bá àwọn tàná ti tó irú àwọn tí wọ́n wá pé wọ́n sì ń para ẹyẹ sí àwọn àgbàlagbà rẹ irú wọn lẹ́wàá bá mi ẹ̀rọ di wọn yìí o ìwọ̀n ń pa dáwọn àgbàlagbà fi kalẹ̀ ń parẹ́ kò ní rí yóò wí àmọ́jọ́ kẹtẹ́ nìkan bá ní bídíà kan ọ̀dá ìyẹn ò ní wàá di pé dáhùn àgbàlagbà sí ilẹ̀ fẹ́ parẹ́ èmi sì máa béèrè pé ẹnìjà tanra wa àlẹ́bí sọ mi kì í àgbàlagbà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni kọ́ bá lo wàyó wọ́n ní súnà nẹ́bí ní ọ̀wá ní ṣé ìta àgbàlagbà wá sí ọ̀dà ànẹ́bí sọ mi kì í ọmọlẹ́yìn ọmọ kékeré làwọn àtọ àwọn jáàmà ní wí bẹ́ẹ̀ pé ọlọ́nkọ́ mọ́sá sàlékún dáadáa àwọn àgbàlagbà
kódà àwọn àgbàlagbà yìí láàrin àwa tá a bá lọ àmọ́ lọ kí àwọn àgbàlagbà wa tí a máa kó wa lọ ẹgbọ́rọ̀ tá a máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ẹ jẹ́ mú kan wa tẹ́lẹ̀ pé ẹlòmíì kan dáràn sí wọn lọ́rùn ni àwọn bàbá wa mufti ńlọrin lónìí jọ tá a lọ kí wọn ńgbà wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ran yín létí wọn náà bọ́mí náà wà nbẹ wọn wá dákọ̀ ara wọn ipe èmi sọfíìlà ọmọ tí wọn ń tu tí ń bá wọn rọ kínní àwọn bàbá wa ní tọ àwọn bàbá wa mufti wọn ni la àbí bẹ́ẹ̀ kọ́ wí bí mo ti wí èsì tó kọ tèmi ò sí dákọ̀ lẹ́nu ẹ̀ tó ń dákọ̀ Muhammad tó ń dákọ̀ irú àwọn àgbàlagbà wọn ẹnìkan ọmọ wa ló wà yóò gbé wà yóò ní ọ̀tá mọ́ o ànábì ṣe ọmọ èké àgbàlagbà la ànábì ẹni ó gbáyé láti more than 1,000 years 1,400 ànábì sọ ọmọ èké sallallahu alayhi wa sallam torí náà a yà lọ bẹ́ẹ̀ lélẹ̀ látàrí pé ẹ̀tọ́ àwọn sọ̀hábí lọ́rùn wa ìwọ ni ká máa ṣe radiyallahu anhum ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ ọba ti wá ṣe gẹ́gẹ́ bí ọba ṣe ń ké títí wí ẹ sáàsì Suratul Hashri fún ẹ máa wá ké pétọ́ àyà ẹ̀kọ́ ìjọ yìí anta minhum bọ́bá lóhùn ò sí ẹ̀kẹ́kẹ́ ẹ̀sán fún anta minhum fúnra yín ni ẹ yọ kó nù ẹ̀kẹ́ wá pé àwa gán mà kó sí nù kẹ́ wá yìí ibi ọba wa wà ní ọ hakadha al-ulama rahimahumullah ta'ala tọ́ ọjọ́ ti lọ a sì ti kọ́ba dájí lẹ́jọ́ a wà mẹ́ sáré sí ìyókù kí gbogbo eléyìí jẹ́ káfílẹ̀ tọ́ gbogbo bẹ́ẹ̀mì rẹ ti wá gbọ́ tá a wí yìí ẹ rí i pé pẹ̀lú ẹ̀rí à ń kí àyà fúnra wa àbí à ń ká dídí ànábì tọrin lẹ̀ nínú Bukhari nínú Muslim fúnra wa afọ̀rọ̀ àwọn àgbà àlùfáà ti jọ̀hún àti tànà àtẹ̀yí tí ó jìnnà àfisẹ̀rí gbogbo eléyìí náà àwọn kan tó wá ń bẹ ń bi pé ọmọ àta làwọn sọ̀hábẹ́ wọn. wàláyé ní gbogbo ìta Al-Qur'ani wí ní gbogbo ìta Nabi wí táwọn àlùfáà súnà wí yìí ẹ tún máa wá gbọ́ kàn lẹ́nu ẹlòmíì kàn ẹsẹ̀ ọmọlá abdulmumin àmọ́ bàbá ṣe ń kejì ló ti yanjú ẹ nì bẹ́ẹ̀ ọba ti jẹ́ muhajiri tó jẹ́ ansori tí ó sì sínú Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna ọ̀rọ̀ rẹ̀ padà sórí ọ̀rọ̀ Imamu Maliki li yughidha bihimul kuffar àti mabi ọwà li yughidha ọlọ́run ti ní àwọn sàbí ọmọ bí kébèrè mú ni àyà Kùránì nífa olúwa láwọn sọ̀hábí ànábì tani ọmọ rí wọn tí ní ọmọ bí tani ọmọ gbọ́npa wọn tí ní ọmọ bí olúwa ní kò fáàmù. ẹni tí ọmọ sàdúrà lọ́lọ́run ti dúwe àwọn mùmínì ni pé Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ẹ̀rí náà àwọn ọ̀rọ̀ jẹ́gbẹ́jẹ́gbẹ́ tí mo wí yìí kódà mo kọ́ àwọn kan kalẹ̀ ń bí i pé kọ́mọ́dàbí ìgbà tí wọ́n ń parọ́ mọ́ọ̀yàn àmọ́ àti ká gan wú lẹ́nu yẹn wàláì àti ká àwọn ọ̀rọ̀ bú tí ṣètọ́ ni tó yẹyin sí la ká yẹ lómii kódà tẹ́ lómii kọ́ kalẹ̀ nù tíra tí wọ́n wá rí nù àwọn ọmọ ìyá wa tá a jọ ń ṣèdè kan náà yìí wọ́n sì ra àwọn kan náà wọ́n da orí wọn rú bẹ́ẹ̀ ìwọ náà wò ó bó ni ó ṣe ṣe báyìí bó ló ṣe ṣe báyìí ọ̀rọ̀ náà mo ti wí ọ̀dọ̀ wú o lẹ́nu àmọ́ ń wá irú bí mo ti mú ọ̀rọ̀ bàbá Ṣèǹkìtì wa lẹ́ẹ̀kan tó dàbí pé ọ̀sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ ọ̀kan nù àwọn àlùfáà wa Al-Imamu Sha'bi nínú àwọn tí ó dé lẹ́yìn àwọn sọ̀hábẹ́ ni àwọn tábìrì Al-Imamu Sha'bi rahimahullah ó gbajúmọ̀ púpọ̀ ẹ̀rọ kẹ́ wo bí Imamu Sha'bi ti wí
oni fuddilatil yahudu wan nasara ala rafidati bi khaslatayn su'ilatil yahud man khayru ahli millatikum qalu ashabu Musa wa su'ilatin nasara man khayru ahli millatikum qalu hawariyyi Isa wa su'ilatir rafidah man sharru ahli millatikum qalu ashabu Muhammadin sallallahu alaihi wasallam. Al-Imam Syafi'i ni wọ́n bi àwọn Yahudi pé ta ń lọ́lá jù nínú àwọn ìjọ tí ọ̀nà àtàní àtún lọ́lá ju àwọn ọmọ kíwà Ànábì Musa àwọn sàábé Ànábì Musa lọ àwọn lọ́lá jù èsì Yahudi nù. Wọ́n bi àwọn Nasara ta ń lọ́lá jù nínú ẹ̀yin náà wọ́n ní Hawariyu Isa àwọn Hawariyu náà ni àwọn sàhábé Ànábì Isa ni. Wọ́n wá bi àwọn ará bí àwọn lọ́rọ̀ kan tawí ni talẹ́lẹ́rí búdù náà lè ń mọ̀ yín wọ́n láwọn sàhábé Ànábì ni sallallahu sẹ́ni bọ́lọ̀ má jẹ́ ṣètọ́ ni òye ẹyin sílà káyìyàn. Al-Imam Shafi'i ní fuddilatil yahud kọ́dà Yahudi àti Nasara bẹ́ẹ̀ tà wọn. Al-Imam Muhammad ibn Abdul Wahhab wọn nà kọ́lá ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Ibn al-Qayyim ọ̀rọ̀ làákàyè wọn ni gbogbo ẹni tí ń bá ń wí kànkàn ń pa Abubakar ń bá àdédé pé ọmọ tó máa ń tó ń wí ni Olúwa sì wá dẹ àkekèé àtejò àti jàmbá àti gbogbo sífàtẹ́ ń ròyìn àwọn sọ̀hábẹ́ yìí Ọlọ́run wá ju Ànábì rẹ̀ sáàrin kìnìún àtejò kò sì ṣàánú rẹ̀ fún ọdún 23 wọ́n wá ń san yà torí báwọn ti ń wínú o wọ́n ń san eléyìí san wọ́n lé eléyìí san láàárọ̀ eléyìí san rọ̀lẹ́ Ọlọ́run sì ń wò rẹ̀ wọ́n tún wá lọ tẹ́ wọ́n tún gbẹ̀yìn rẹ̀ wọ́n tún rúlé ẹ̀ kálá Ibn al-Qayyim ní kọ́lá kò make sense tẹ́ bá máa ń tẹ̀ ń wí. Olúwa gbé ìtumọ̀ ẹ̀ ní pé àwọn káàtì ṣègbè àtejò àti nǹkan bẹ́ẹ̀ ti ń ròyìn wọn yìí ń sì ń yí láàrin wọn kò sí ráyè bọ́ Ọlọ́run ò sì palẹ̀ wọn mọ́ for 23 years wọ́n tún wá rẹ́yìn rẹ̀ wọ́n pè láàkà yìí wọ́n pé gbogbo ẹni wọn máa ń wí jẹ́ ń kéwu rán báyìí fún ọ̀nà Jahannama ni wọ́n ń fa ọ lọ́wọ́ kéèyàn ó tètè járe ẹ̀gbá o pẹ̀lú àwọn àyàtà àti kàyí pẹ̀lú àwọn ahadith Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tá a ti kàyí ọlọ́nkọ́ mọ́sá sàmánà wa. Eléyìí ni ìdájọ́ ẹni tí ń wí kànkàn ń pa sọ̀hábì Ànábì àti epo rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ní ìjókòó yìí kọ́dà yóò wù mí ká tiẹ̀ wá ká jarọ́ ká já kínní irọ́. Mo ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ rí tẹ́lómi tí wọ́n gbé fún un tóun náà ń rù kí wàláì kò sóòótọ́ kan bẹ́ẹ̀. Abubakar àtàlí ẹlòmí bẹ́ẹ̀ lè pé wọ́n bá padà ra wọn mọ̀ ọ́n yàkàlì àti Muawiya òun ni alimami Ibn Qayyim bá kéèsì pé àwọn káàdéjò yìí wọ́n sì ń fọmọ fún Ànábì náà ń fọmọ wọn àbí wọ́n ń fọmọ fún Ànábì òun náà sì tún mọ́mọ rẹ̀ ń fi fún wọn ọ̀ka sì gbé àkekèé náà sì ni wọ́n. ọ̀rọ̀ àjọta náà ló rẹ̀ ṣe bí. kódé yìí ò nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ahlul bayti àtàwọn tí èsì ahlul bayti tọ́lẹ̀rí kọ́dà nù àwọn tíra tí èsì pàálù súnà lọ́kọ́ pẹ̀lú gbọ́lọ́mọkọ́ pẹ̀lú references rẹ̀ ń bí àwọn elétò fún wa àmọ́ ẹ fẹ́ ká ka díẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí jẹ́mi ìṣó madhahirul musahara bayna as-sahabati wa ahlil bayti
nínú tí èèyàn máa fi mọ̀ pé kò síjà láàrin lamẹ́yìn kò síjà láàrin kíni lamẹ́yìn àwọn àfáà wádìí débẹ̀ wọ́n ṣe rìsáàjì pé àwọn nǹkan wo ni pé ẹ̀sìn mi rọ ẹ̀sìn mi kíni ẹ̀sìn mi rọ kò síjà láàrin lamẹ́yìn àti lamẹ́yìn wọ́n láàrẹ̀ invention factors méjì ó tó bí mẹ́rin factor alákọ̀ọ́kọ́ ni pé bó tilẹ̀ wù kí èèyàn jẹ́ amukun mẹ́kọ̀ọ́ tó kò ní bímọ kọ́sọ́ ló kọ́ ọ̀tá rẹ̀ àbí ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ìgbé àwọn àfọwọ́sẹ̀sù náà wá ní ó kọ́ ẹni tí inú mi máa tí bí mi lójú láyé ni ẹ sọmọ yìí. kọ́lá bẹ́ẹ̀ bá wà rẹ̀ àdán kò rẹ̀ ní wù. kọ́lá bẹ́ẹ̀ bá wà rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ la adájọ́ máa sọmọ mi ní kọ́mọ àlọ́ jọ. láwùjọ kọ́lá bá jẹ́ àbá. arọ ọ̀nà táwọn afáàfi jarọ́ nù o bẹ́ẹ̀ bá wo àwọn ahlul bayti táwọn kan ní ọ̀tá sọ̀hábẹ́ yòókù níwọ̀n yìí inú factors tó jáwọ́ ọmọ pé rọ́ọ̀ni ni pé wọ́n ṣe ń sọ ó kọ àwọn tẹ́ ẹ pè lọ́tà àwọn ẹ̀ láwọn fact tó wà documented ẹ jẹ́ mention díẹ̀ factors méjì náà mọ́ ládàá kọ́. Amirul Mu'minin Aliyu bin Abi Talib radiyallahu anhu táwọn kan ní táwọn nù àwọn tá a wí jẹ́ ọmọ sọ̀sọ́kúsọ sáwọn sàhábà yòókù káwí fún wọn nítorí pé wọ́n ń tan ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni mo ní tí wọ́n gbé fẹ́ lómi lòun náà kàn ń rù kí hàn ọ́n lọ́wádìí kọ́dà nù tíra wọn wípé Aliyu bin Abi Talibi ó bímọ tí ń jẹ́ Abubakari ibnu Aliyi ibnu Abi Talib Abubakari ibnu ẹ̀yọ́ nìkan kọ́ Ali tún wò sùn ọsọmọ rẹ̀ kan ní Umaru ibnu Ali ibnu Abi Talib kọ́dọ̀ sọ Uthman ibnu Ali ibnu Abi Talib àwọn akéèké àti ẹdùnú ara lè rọ táwọn afa fọ wọn fọ gbà yẹn lórí Ìbàdàn la wà yìí wọn sọ Yorùbá jí wọn fọ gbà yẹn gàdí kódà àwọn akọ̀tán ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ṣe pé ní bọ̀yàrọ̀ ni wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ máa akhihim al-Hussein lọ́jọ́ tí wọ́n pa Hussein ní Karbala Abubakar ibn Ali ń bẹ pẹ̀lú ẹ̀ Umar ibn Ali wà pẹ̀lú ẹ̀ Uthman ibn Ali ń bẹ kó dábà pé gbẹ̀yìn bóyá wọn yìí wọn bá Hussein ṣe ń bẹ recorded bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́ta ni wọ́n. ẹ̀sìn dájọ́. kejì Al-Hasan ibn Ali Al-Hasan ibn Ali Hasan ọmọ Ali radiyallahu anhu Hasan Hussein ẹ̀ ṣeun nínú àwọn ìwádìí táwọn afa ìwádìí fi rinlẹ̀ pé nínú àwọn ọmọkùnrin tí Hasan bí Abubakar ibn al-Hasan ń bẹ nù wọn Umar ibn al-Hasan ń bẹ nù wọn òun ọ̀sán Uthmanu àmọ́ sọ Talha ibn al-Hasan Talha yìí nù àwọn táwọn ń pè lọ́ta náà nù o ọsọ Abubakar ibn al-Hasan ọsọ Umar ibn al-Hasan ọsọ Talhatu ibn al-Hasan kódà ń gbọ́ lórí Al-Hussein ibn Ali radiyallahu anhuma ìwádìí fi rinlẹ̀ pé Hussein sọkọsọ at least ọsàtẹ̀ ń pé Umaru ibn al-Hussein ń bẹ nù àwọn ọmọ Umaru ibn al-Hussein ń bẹ nù àwọn ọmọ Hussein ọmọ Ali ibn al-Hussein tí wọ́n ń pè ní Zainul Abidin torí ẹlòmíì mọ́ máa ń pé mùsùlùmí jẹ́ ọba máa ń ti ń ṣe ní ọmọ bá wọn bú Jésù anabi Ọlọ́run la anabi Isa o alùsùnà tọrọ ọba yé lòun náà máa bá wọn bú àlí ní ọmọ bú Hasan bú Hussein bú Zainul Abidin ọ̀gá rẹ̀ ni wọ́n o sẹ́rí báwa àtàwọn Nasara ti rí wọn táwa gbà pa anabi Isa tiwa bẹ́ẹ̀ ni àwọn táwọn ń gbàgbé tí wọ́n gbèrú nìrọ̀ ni ọ̀gá tiwa ni wọ́n sọ̀hábì anabi ni wọ́n. Ali ibn al-Hussein tá n pè ní Zainul Abidin wọn ló bí ọmọbìnrin tó sọ ní Aisha bintu Ali ibn al-Hussein radiyallahu anhu
Aisha yìí ni wọ́n àwọn ta ni wọ́n wí kàn nínú àwọn ọ̀rọ̀ tí mo lọ jẹ́nu tèmi lọ ilé ká wọ́n sọ̀rọ̀ kọ̀rọ̀ wọ́n lòun lọ fún Ànábì nǹkan ìsìn tá Ànábì sallallahu alaihi wasallam qatalahumullah. Kódà nínú àwọn tàfàsírù àwọn ẹni tá à ń wí wọ́n ní inna Allah ya'murukum an tadhbahu baqara sẹ́yìn ma baqara mẹ́rin wọ́n ní Aisha Olúwa ti ní ẹ pàtí pẹ́ yìí lẹ̀ wọ́n gbé mo ló àwọn ọ̀rọ̀ ń wúwo kọ́mọ́dà bí ọ̀rọ̀ ní ẹnu díẹ̀ jí pẹ̀lú rẹ́fúrẹ́ǹsì bí wọ́n ti wí ẹ dákun àwọn tó wá rí báyìí yọ wá wó sùn yọ wá sọ Aisha torí pé à ń fẹlẹ yìí pé làákà ìdúgbò ẹni wọn ti tàn lọ àwọn ní àjẹndà mẹjẹ wọn tàn ọ lọ mẹjẹ wọn kó bọ ọ nípa báyìí kájà ló bá wọn nínú factors méjèèjì factor ẹlẹ́ẹ̀kejì táwọn afáà ní ìjọ gbọ́dọ̀ sí pẹ̀lú eléyìí wáyé wọn nínú táwọn rí ni pé al-musahara al-musahara ìfẹ́ ọmọ ẹni ìfọmọ fún yàn ọ̀sọ́ta mẹ́ bọ́kàn bá tiẹ̀ ṣe èsì kò ní jù kan lọ àbí níbi àbá ti ń rí tàǹkà méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje kàkàrọ̀ kò mẹ́ ọ̀sọ́ta láàrin fámìlì ni fámìlì tá à ń fọmọ fún táwa náà ń fi ọmọ wọn tá à ń fọmọ fún irú tí ń bẹ láàrin ahlul bayti àtàwọn Abubakar Umaru Usmanu àtàwọn sọ̀hábì Ànábì sallallahu alayhi wa sallam kàmú example díẹ̀ wà ń bí eléyìí náà Aliyu bin Abi Talib radiyallahu anhu gbogbo ala mọ̀ pé torí pé Al-Hasan wal-Hussein nìkan lọ pọ́pùlà náà máa lé ni o àwọn máa lé pọ̀ o kódà àwọn èyí tí yẹ ṣe pé yà ń la wa Fatima ló bí fáàlì ń bẹ nínú àwọn máa lé nínú àwọn tó gbajúmọ̀ ni wọn ni Muhammadu ibn al-Hanafiya wọn máa lé gbogbo wọn àmọ́ kódà ọmọ tí nínú àwọn ọmọ tí yà ń la wa Fatima gan bí radiyallahu anha tí ń jábúrò Al-Hasan wal-Hussein òun ni Ummu Kulthum alibimatɔ sɔɔ ni Ummu Kulthum tɔjɛ pe yàrá wa Fatima náà ló ɛdá kun taba ni tamma talɔkɔrɛ ndoli wasila ka yi wa pe Umar ibn al-Khattab bi lɔkɔ Ummu Kulthum torí bẹ́ẹ̀ ọba kparọ́ ọ̀pá mi tí yóò ti ní ilé yẹn já o. wọ́n sọ ìdí tí wọ́n jẹun. Ummu Kulthum àbúrò Hasan àti Hussein tí ń jẹ́ ọmọ ọmọ Ànábì sallallahu alayhi wa sallam ọkọ rẹ̀ ní Umar ibn al-Khattab. kódà ìtàn pọ̀ Umar lọ́wọ́ àtọrọ ẹ̀ pé mo fẹ́ kí nǹkan kó tún so èmi yín pọ̀ nílé yìí ẹ̀rọ kan ilé tẹ̀yàn ń bínú ẹ̀ àbí wọn bínú òun náà. wọn bá tiẹ̀ fẹ́ tí wọ́n gbà fún. tọ́ ẹ̀kejì nínú àwọn ọ̀gá wa àwọn gbà wọn lọ́gàá Ja'far as-Sadiq ẹlòmíì ó ti bínú Ja'far as-Sadiq gan lórí báwọn kan gbé ìwé yìí ní ọ̀gá tiẹ̀ ní o nínú àwọn ọmọ Ànábì ní Ja'far as-Sadiq. Ja'far as-Sadiq ni máa dásà kan eléyìí kódà inú àwọn tírà tí ó jìnnà tẹ́ ti rí Tabaqatul Huffaz tí Imamu Suyuti ṣe ń bẹ́ẹ̀ Ja'far as-Sadiq máa dá lásà pé waladani Abubakrin marratayn waladani Abubakrin ẹ̀ẹ̀mejìlá Abubakrin bí mi. Abubakar kan wọn lè ní o táwọn kan gbè ní ejò àtọ káàkiri Ja'far as-Sadiq min ahli al-bayt ni waladani Abubakar marratayn méjì l'Abubakar bí mi lọ́nà wo àṣẹ ìyá tó bí Ja'far as-Sadiq tá ń pè ní Ummu Farwa
ẹgbẹ́ ta ló bí ta ń bí ya Jáfàrù Sadiq àwọn eléyìí téèyàn lè gúgù gan tó ń gan lè wá díẹ̀ ní o. ìyá rẹ̀ Ummu Farwa yìí ọmọ Al-Qasim ibnu Muhammadin ibnu Abubakar Siddiq ọmọ Abubakar ló bí Jáfàrù Sadiq ntí o jẹ ká máa kì í kan Abubakar ni pé ọmọ kínní ọmọ obìnrin ni àmọ́ ìyá rẹ̀ Kọ́símù ló bí tí Muhammadu ọmọ Abubakar Siddiq bí ó di mélòó ó dé ní sẹ́yìn pé bẹ́ẹ̀ yẹn bá dún mẹ́rin tó ní a grandfather mi ni Abubakar Siddiq ọ̀tọ̀ sí lẹ́nu àbí ọ̀tọ̀ sí òun wá lọ́nà kẹjẹ ká Abubakar bí jẹ́ grandfather òun ìtumọ̀ Abubakar bí mi ní ẹ̀ẹ̀mejì nù. ìtàn tún fi rinlẹ̀ pé wà Ummu ha ìyá tó bí Ummu Farwa ìyá tó bí gini tí ó máa jẹ́ grandmother fún Ja'far as-Sadiqu hiya bintu Abdurrahman ibn Abi Bakr as-Siddiq ọmọ mi ta Abubakar bí ti ń jẹ́ Abdurrahman òun ló bí ìyá Ja'far as-Sadiq sẹ́rí pé lóòótọ́ wàládà ní Abubakar marratayn lẹ́ẹ̀mejì ọjọ́ ti lọ but eléyìí gan léyìí tèmi gan kọ́ ń bì í ó tó samples mẹ́jọ ìpè àá ẹ̀sìn lọ́ta ń bẹ láàrin wọn wọ́n sì ń serú eléyìí torí náà ọlọ́run kọ́ mọ́sá àsàmánà wa o àwa tí ọlọ́run ò tí ì jẹ́ kí a ṣìnà ọlọ́run níjà ṣìnà gbogbo ẹni tó ti ṣe mistake iléèwé wọn ti mú ẹlòmíì ẹnu dùn wọn máa ń jí wọn ó gbé fún irú fáàtì yìí wọ́n tọ́jú rẹ̀ lọ́wọ́ ya ẹlẹ́kùn ṣé ó sì possible pẹ̀lú ogun tẹ̀ ń wí ọba gbogbo ẹ̀ ni pé Abubakar Siddiq òun ló bí Aisha ìyàwó Anabi sallallahu alaihi wasallam ẹlẹ́kùn ṣé èèyàn fẹ́ ọmọ ẹ̀yàn kọ́mọ yìí pé ìfẹ́ kan bẹ láàrin wọn. Umar ibn al-Khattab ló bí Hafsa ìyàwó Anabi kejì. Osmanu tí òun ọlọ́mọ tó lè fi fún Anabi wá fi ọmọ méjì fún un. ẹ̀rákùn ìfẹ́ ní dojú ẹ̀ àbí òdojú ẹ̀ Anabi fọmọ kan fún bó ṣe jẹ́ ọmọ méjì nù o ọmọ yẹn dẹ̀ fún ìyàwó Osmanu kú tí ń jọmọ bíbí inú Anabi sallallahu alaihi wasallam. Sorry sir. Naam. Wọ́n ní ọwọ́ àná tán ní pé tóun bá ní kẹta pẹ̀lú. Ìbọ̀ wá bẹ̀rẹ̀ ni. Ọmọ ìmọ̀kànfẹ́ ká understand yẹ báwa bá lè dẹ́rù ẹ̀wò lónìí kábí lọ́ra wa wò. Anabi fi